kí n bá sọ fẹ́ nìyẹn wọn ò dẹ̀ fẹ́ lè gbogbo wọn tí mo fẹ́ wọ́n ṣe fún mi the same thing náà níyàwó wọn ìgbà tí wọ́n ṣe 35 years ní year 2015 on stage ni èmi ò mọ̀ o èmi náà ṣe 55 níjọ́ yẹn wọ́n dẹ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ̀wọ̀ ọlọ́run lẹ́nu ìbàdàn àwọn àpẹẹrẹ wọn ojú mi tì wọ́n ohun tó tọ́ sí wọn wọn ni pé fọ́ọ̀mù ẹlòmíì jẹ́ lágbára ọlọ́run ẹ̀mí gbogbo àlàáfíà ló máa fi lórí ayé wọn mo kí wọn o. láfikún mọ́mí Yetunde Wunmi rántí sà ní nǹkan tẹ́ sọ yẹn mọ́mí Abímbọ́lá Fáṣọlá wọn náà ìsìnkú wọ́n ti ṣe mí náà lórí rí mo rántí ọjọ́ tí mo fẹ́ bẹ́ látọ̀rí tọ́gbìn lábùrì sínú omi mo ti rò ó pé 10 million naira ló fi gbá mi létí mo tají ní àṣà làbí. What a pity. What a dream, man. What a pity. Bàbá wà mí. You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. This will notify you once we drop a new video. Thank you. Tell us you want to know more about that. But before you say, you will start by MC Money or call me, then you proceed. Eh? Madalo. Ìbéèrè tó béèrè Madalo. Kò ní journalist 419. Ó fẹ́ lọ́jọ́ púpọ̀ sí ẹ̀. Ọkọ̀ ẹ̀ burú ọkọ̀ ẹ̀ ló pàbáṣà o. Madalo. Ọkọ̀ kò dà ló. Apple ló pàbáṣà o. Wow. But on the most serious note, we celebrate you. We celebrate you. We adore you. So one more thing, Echo, just say one thing, one or two things. One or two. Can you be MC Money or call me? Then you proceed. Conducing the microphone. Oh, sorry, don't say call me. Jumoke is there. Sorry. Say. Ma? Àwọn Yahoo pọ̀ bí. Wọ́n kàn fi báńdì bojú ni. Gbogbo Yahoo oríṣiríṣi tó wà lọ́sàn-án bẹ́ẹ̀. Please proceed. Please proceed, guys. Okay. Ṣé lele kó lè loud dada? Kó lè loud. Okay. Ẹ kàn fún wa ní one or two things nípa experience yín, not the full. Ẹ ṣe advice or ẹ kàn encourage wa. Ẹ kàn encourage wa. Lẹ́yìn yẹn ká dẹ̀ ní àforítì kò sí nǹkan tí àforítì àti sùúrù tí ò lè gbé wa dé ó pọ̀ ọ̀rọ̀ tó ń yẹ. A lè lè fò sórí torí obìnrin. Wow. Alright. Báwo lè ṣe lè jẹ́ sí Mr. Yemi ma? Yemi lọ́ba ó jẹ́ ọ̀gá mi nínú fíìmù. Èmi ni mo rí fídíò yẹn. So wọ́n lè kó sọ fún wa nípa wọn ma. Yemi lọ́ba ó jẹ́ ọ̀gá tó dáa. Wọ́n máa ń kóyàn mọ́ra, wọ́n ń fi ojú sáyàn. Wọ́n kó wa mọ́ra gan-an ni. Wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo wa. So níwọ̀n gba ìbàdàn ṣiṣẹ́ fídíò wà pẹ̀lú wọn àti tẹ̀sí wà pẹ̀lú wọn kí wọ́n dẹ̀ lè sọ fún wa nípa wọn ma. Òun náà mo sọ pé wọ́n jẹ́ èèyàn tó dáa. Wọ́n máa ń kóyàn mọ́ra. Wọ́n ò forí pààyàn nù. Ẹ bá ń ṣe nǹkan báyìí tó bá wá síbẹ̀, wọ́n máa gbárùkù sí yín ni. Ok, kí wàá làwọn ohun tẹ́tí wá kọ́ látara àwọn tẹ́ pé mo má lè gbàgbé yẹ pé lẹ́sìn mo tẹ̀lé lára Mr. Yemi nìyí o. Èmi náà kọ́ bọ́ yẹn máa ń kóyàn mọ́ra. Mo máa ń kóyàn mọ́ra gan-an ni. Bí owó forí sáàyàn nù, mo dẹ̀ ní ẹ̀mí ìtẹríba. Fún ọmọdé àgbàlagbà, mo ní ìtẹríba. Ọlọ́run túbọ̀ máa ràn mí lọ́wọ́ sí. Alright, kí wàá láàbẹ̀ sí fún àwọn kọ́mínà tó báyìí. Àtàlù fún ọ ni pé táwọn náà wọ́n máa wo àkọ́ṣe àwọn ọ̀gá wọn tó wà wájú. Àwọn tó jẹ́ pé àkọ́ṣe rere ni o. Àwọn ọ̀gá tó jẹ́ pé wọ́n ti wà wájú rẹ̀ kó máa wo àkọ́ṣe wọn. Kọ́ lọ máa fi kó máa fi dùn, kó máa fi wùwà. Ọ̀rẹ́ ṣe lọ́pọ̀lọpọ̀ wa. Ẹ bá dára fún ilé kan sí. Abíọ́dún Adébòkè. Thank you, ma. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.